Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.
Ọlọ́run fi hàn wá pé ó máa gba ipò yẹn. Kí ni nǹkan yẹn fi wáyé? Abíọ́lá pè wá, a pẹ́ sínú ilé ẹ̀, gbogbo wa wà bẹ́ẹ̀. Ó bá wa sọ̀rọ̀ nǹkan tó sọ pẹ̀lú àwọn sójà. Ó dẹ̀ ní òun náà ti lọ fún Abacha ní àbọ̀. Ẹnìkan wá ní kó dá ní òun nìkan lọ. Ó yẹ ká yan ẹnìkan kó tẹ̀lé. Nígbà tí àwọn èèyàn máa dárúkọ, wọ́n dárúkọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Níjọ́ náà lọ́rùn, bóyá a máa rántí ní ọjọ́ sọ́ọ̀lù. Ó tọ́jú Abíọ́lá wákàtí méjì wọn ti rẹ́dì. Ó fòògùn mi pé bàbá yóò máa ti rẹ́dì, mo ní ṣáàjọ́kù. Bàtọ́ dágbó kan, olóhùn máa lọ́lé lọ sùn, mo ní kò dúró. Tó bá lọ́lé, tó bá máa lọ, á tún pè ẹ́. Nígbà tó ti wáyà bí aago mẹ́ta, MK Abíọ́lá pé ó tún gbéra, ó tún lọ bá MK Abíọ́lá. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.